this one, if you know, you know. Only. If you know, if you don't know, now you sabi. If you know, you know. Hey, I'm in follow family. Eku ijo meta. Shati mura sama. Mo ní shati mura sama. Kí la mú wá lé ní ojú pé ká fi àwọn nǹkan tá a rà láti Temu ká fi hàn yín. Ṣé iṣẹ́ tí Temu bá ti ń ṣe discount ẹ tètè ṣe kí ni ẹ tètè pick ẹ. Ẹ tètè pick ẹ. Tẹ́lẹ̀ àwọn nǹkan Temu àwọn kankan wà tó less àwọn kankan wà tó wọ́n àbí ṣe rọ ni no be lie. So ká tètè pick ẹ. So mo ṣe rí mọ́ àwọn kan yẹn less nígbà tó ṣe discount. Ó yá ṣe kí ni. Yeah, grab copy now. So let's open it together. So this is everything is in it only. I think I don't want reasonable. Anyway, let's see what is inside the. I want to know Lily. Somewhere kékèké náà fi máa ń nu table ní gbogbo ẹ ti rí àwọn tó wẹ̀ kékèké yẹn nílé so àwọn tó wẹ̀ tó fi máa ń nu table yẹn in fact mo ti ra tissue paper ó ti sú mi sí guys ọ̀tọ̀ lélẹ̀ yìí o àwọn ní round one lálá yẹn máa rò pé okay kí a get eléyìí tún máa wà better than tissue paper bó ṣe wà ní ìsìn tó bá ti dọ̀tí bó ṣe wà yẹn a ṣe kí ni a fọ̀ so tó bá ti dọ̀tí a fọ̀ bó ṣe wà yẹn so eléyìí mo lè wait láti sọ pé kí n fi show yín ké nígbà tó mú wá mo ní jẹ́ kí n try ẹ̀ wò washing machine eléyìí kékeré mini washing machine ó ní plastic wọ̀ yẹn ẹ̀dẹ̀rẹ̀ tẹ́ bá ti tẹ báyìí ẹ̀jẹ̀ ń sún lè tẹ̀ wò tẹ́ bá ti tẹ báyìí ok eléyìí wà nù ẹ̀. So tẹ́ bá ti tẹ̀ báyìí ẹ ti rí very portable ẹ ti rí kónkóló ẹ ti rí báyìí wọ́n ni bó ṣe wáyé ó ṣe gbé travel láti jù sínú báàgì yín ó parí so òun lélẹ̀ so eléyìí ní ìsìn máa fi máa for print for bra ṣe ti yẹ yín dẹ̀ for àwọn something like this ṣe ti yẹ yín so if you don't get it go and bought this one it's not too much tẹ́ bá lọ wò ní Amazon. Ọ̀gá but ẹ bá lọ wò ní Temu ẹ lè ra jù tó máa ṣe discount àtọ́ ṣe discount àbọ̀ ti 20 is it not 20 something euro is it 25 euro yeah no then 8 kg then ni bó ṣe wà yẹn 8 kg so inú ẹ̀ lélẹ̀ ẹ máa tẹ̀ sí ẹjẹ́ ń tẹ́ padà síta ṣé ẹ̀ ń wo èmi mo ṣe fix eléyìí sí lánàá yẹn so this is it inú ẹ̀ lélẹ̀ ó ṣe for pint ó ṣe facial ó ṣe for bra then ó ṣe for àwọn aṣọ baby ṣe ti yẹ yín so dry one ẹ̀ lélẹ̀ yìí ẹ máa fi dry so ó dẹ̀ tún ṣe for àwọn irú àwọn kíní báyìí àwọn kí náà ń porúkọ ẹja rẹ cleaner this thing table cleaner yìí irú àwọn ilé so ó tún ṣe for ilé ní ti 1 2 1 2 3 4 5 ló wà nú ẹ̀bẹ̀ yẹn ṣe ti yẹn yàn tà ní bíi 60 something cents lọ́tà so wàtà wọ́n ṣe discount yẹn báyìí èyí náà máa rẹ kẹ́mọ́ ní so ìyẹn ilé so I think I bought this thing like 3 of it so I have this ilé ìtọ́jú ṣe something cover àwọn kíní omi bí àwọn cup omi tó bá ti tí cover bá ti fọ́ so òun lélẹ̀ then I have to arrange it here ẹyọ kan lélẹ̀ báyìí mo ti mẹ́yọ kan already lẹ̀ so this is the second one I think I bought it lẹ́sìn ṣe máa wò náà so the second one lélẹ̀ náà where the lower one I think is 5 at least 1 2 3 4 5 ó ṣe wà ó soft lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan lè fi nu fridge fi nu nǹkan kitchen fi nu orí table kitchen ẹ bá dẹ̀ ti fi nu tán ẹ tún fi sáṣọ àmì ẹ fi sínú machine yìí kẹ́ wá fi kíní sí baking soda àti vinegar ẹ mọ àwọn vinegar tó fi máa ń fọ abọ́ tó fi máa ń fọ fruit yẹn
kẹ wá mú sí ó máa ṣe kí ni ó máa mọ́ kí á wà ní ọ̀bí ìyá ẹ̀dá so torí ẹ̀ ló jẹ́ kí n rárá máa tò síbì torí àwọn ọmọdé àbọ̀rọ̀ tẹ̀sẹ̀ máa fà kẹ̀ hàn gẹ̀ bí ìkẹ̀ síbì kan náà máa ní I did not see it when I did not see it so but tó bá ti wà tó sí lórí tébù bíi normally ó dà pé ó ní kankan bíi kíní bá tó máa ń rap tó máa ń fi sínú ẹ̀bọ̀ tó máa ń fomi sí but mi dẹ̀ fẹ́ fomi sí so òun lélẹ̀ so I bought 3 that is 15 ló wà ní ẹ̀ mo ṣe láwọn kan tẹ́lẹ̀ so mo ti fọ wọn yẹn so òun lélẹ̀ nàbà yá ẹ lọ́nu tébù yẹn fún mi take one clean it take one clean it so set eléyìí ló ṣe jẹ́ ní so I have to take one out of it let me keep this one aside here ẹ jẹ́ àwọn kan tó wà níbí ṣẹlẹ̀ ní ti má ti rà tí ò dá máa yá dá padà wọ́n máa fún gbà padà so let's see cap wig cap ẹ̀yà náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe wig ẹ máa bọ̀ ẹ bá ti fẹ́ ṣe wig yín just let me know wig cap lélẹ̀ wig cap so mo náà pé mo ti ṣe kan fún wájọ kan tí mo fi sórí ìfolówó so ẹ̀yin tẹ́ bá ti wẹ̀ lọ bá wa wò so wig cap lélẹ̀ mi I think I take medium mo mú medium 1 2 3 4 5 àbí mo ká dáadáa 1 2 3 4 5 6 ló wà náà ó dẹ̀ wà ókè gan kò yàtọ̀ sí bí net àwọn kan wà tó máa tí tó máa deep tó jẹ́ pátẹ́gùn nílé ìwòrin iná o eléyìí kò yàtọ̀ sí net tó jẹ́ pé atẹ́gùn máa ṣe kí ni wọ́n máa fẹ́ sí lórí tẹ́ bá fi wave wọ̀nyẹn sí so stay tuned by the time I'm doing this as well ẹ jẹ́ n kó sínú kíní ẹ̀ padà ó wà bẹ́ẹ̀ ká máa ti sọ kíní ẹ̀ yìí so this one aside kílélẹ̀ yeah wọ́n lélẹ̀ àwọn edges control yìí wọ́n ṣe discount ẹ̀yìn normally mo ti gbàgbé yẹn tà gangan but mo ṣe wá rí pé kíní yìí wọ́n máa lẹ́ẹ̀sì kẹwọn wọ́n nàìjíríà kan tó wá lẹ́ẹ̀sì là ń wá so mo ti ra ẹyọkan ìtẹ́lẹ̀ sínú ilé torí ẹ̀yẹ́ mi ṣe ó kàn yàtọ̀ síra wọn ni ẹyọkan wà nínú ilé tẹ́lẹ̀ so mo tún ṣe yàrá lè mo yàrá rí pé ìwọ ló síìpù tó yìí ló tẹ̀ ti da bẹ́ẹ̀ ó smell fine ẹ̀gbìn àwọn lélẹ̀ bó ṣe dark lélẹ̀ ẹ̀gbọ́n àwọn ata lọ́mọ àwọn ata ní girls àwọn big girls you know so ìrẹ́ lè jẹ́ kí n rárá kójọ sínú ilé bẹ́yẹn because irun àwọn màmí kan wà nù wọ́n tó jẹ́ pé irun ẹ̀yẹn dídé bíi pé tẹ́ bá ti fi kíní ìpàkì tẹ́ ti fi hold ẹ̀ ó máa make sense ó máa dá dúró fúnra rẹ̀ so I bought 3 of these you can check it ó wà Temu ẹ̀dìrì edges control ẹ̀dìrì bẹ́ẹ̀ so I bought 3 of these see arrange it later. What next? Web sleeves. I think I bought 2 of these. Ẹyọkan lélẹ̀ web sleeves. Ó wà òkè bàjẹ́ mo sì rà tẹ́lẹ̀ o bàtí wọ́n wá rí pé ó wà òkè màá tọmọ mi jọ ń jà sí ni. Ẹ̀rọ kílẹ̀ tó rà púpọ̀ ẹ̀rọ pé you have to test it first so ìgbà tí mo rí pé àkíní ìwà òkè mo tún ṣe yàrá bóyá méjì àbí mẹ́ta mo tẹ̀lé mi tẹ́lẹ̀ tí lè sọ dáàbò tí màá yẹ̀ wò nà ṣá so this is it. Ó wà òkè gan ó dẹ̀ thick ó dẹ̀ last ẹ ti rí bẹ́yẹn gbogbo ètèyàn tó máa ń gbẹ tó máa ń gbẹ tẹ́ máa fa ètè wọn náà fa ètè mọ́ nìyẹn let me see ẹ ti rí can you see irun mi ti kó sí ẹ ti rí bẹ́yẹn ó wà òkè gan ẹ jẹ́ ìfi sí dáadáa kẹ́ lè rí ẹ ti rí bẹ́yẹn so ó wà òkè gan so let me keep this aside ìtí mo bí á méjì ẹ̀gbọ́n mo rà mí ìtí mo bí kíkejì wà so ìyẹn bẹ́ẹ̀ yẹn ni mo ti lélẹ̀ because ẹ mọ̀ pé màmí ìjọba ra nǹkan ní Temu ẹ ti gbà pípẹ́ ra nǹkan mi ìgbẹ́ tún ra nǹkan mi lé gbàdúrà lọ ṣẹ̀ máa rí wọn máa mú wá fún yín lẹ́yẹ kọ̀ọ̀kan yàwó gbà so gíní wọn ti bà mí mú dé wéé what are other factors what I get lélẹ́yìí eléyìí kéré o wig cap lélẹ́yìí náà but tí má máa ṣe eléyìí tó wà bí máa kọ̀ tẹ̀ kúrò so ewé eléyìí má lágbára kẹ̀ yìí eléyìí máa ṣàìsí orí mi báyìí ok torí wig tí mo fi sórí ní nọ́ṣà but ó yẹ kó ṣiṣẹ́ I think I bought two of this
So ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig just contact me. Contact follow family má wọra máa ta wig fún yín. Wọ́n ṣeré ni o normally mo máa ń ta tẹ́lẹ̀ but ìgbà yẹn mo wò pé stress tó wà nínú ẹ̀ pọ̀ nígbà tẹ́ máa ṣe tán àwọn kan máa ná nínàkúnà tí ò mí ṣe beg let me be wearing my wig so wọ́n tàwọn míì tí mo lè tà then àwọn tó kù fún yà wò ríǹgì lélẹ̀ ríǹgì tẹ̀tẹ̀tẹ̀ just for fashion 8 glue lélẹ̀ glue yìí mo ò tí ì lò rí but wọ́n go strong mo náà tún wá kà wọ́n tó lò wá sọ pé ó strong o so that's why I bought it on Temu ẹ̀díngbàgbé tí mo rà so I will try it so no let me show you guys ghost bond náà pé o ghost bond ẹ̀dínrẹ̀ ṣé ti rí abẹ́rẹ́ rí àkíní yẹn ò jẹ́ kí ẹ rí dáadáa ṣé ti rí bẹ́ẹ̀ yẹn ẹ ti rí tí n bá fẹ́ ẹ̀dí tí n bá gbàgbé màá rí afọ́tò ẹ̀sẹ̀gbẹ́ kan bẹ̀ ẹ ti rí bẹ́ẹ̀ yẹn òun lélẹ̀ so bóun ṣe rí nìyẹn so òun lélẹ̀ size 8 just for fashion see mo fún ẹ má rò bẹ́ẹ̀ máa fún ẹ o. Tèmi wá ń kọ́. Your course let me see bóyá size ẹ wẹ̀. Guys ẹ jẹ́ tẹ̀sán fún ẹ̀yin wo ni náà tí wọ́n sọ pé ẹ̀yin àtọmọ yẹn jọ wọ the same size ìgbà mẹ́rin máa wò kò lè possible náà ṣùgbọ́n mọ́ máa dàgbà sí i guys irọ́ o ṣe é tọ̀dọ̀ wa the same pants la jọ ń wọ̀ kẹ́lẹ́ bá wọn the same bra the same clothes everything the same bàtà precious gbójú ẹ̀jọ̀ kan rí ẹ ti rójú ẹ̀ the same thing la jọ ń wọ̀ o gbàgbé o bra ìjọ tí mo ra bra yẹn mo ṣàrà tó pọ̀ gidi mo ra about bíi 15 bra ẹni bí lè gbé mẹ́ta àbí mẹ́rin lèmi rí kó nú ẹ̀ the same thing mẹ́ta tí mo tún kó náà ó tún size ẹ̀ ẹ̀yin náà imagine ẹ̀yin wọlé ẹjọ́ máa ń wọ the same thing ẹ jẹ́ kí n mú ẹ fi sílẹ̀ ní comment section the same bàtà mo ti sọ má fẹ́ wọ bàtà bá wọn mi àti wọ bàtà lọ sí school má ṣe wà ní màmá wọ bàtà má ṣe wà precious bàtà mi nǹkan ní à mo ti wọ̀ mọ́ ní à ìgbà wo ló wọ̀ tó bá máa má ṣọ mi náà bá láti wọ̀ mọ́ ní à wọ́n aṣọ ní mo sàgbé tí wọ́n wò mo sá àwọn oríṣiríṣi ẹ̀rọ ṣẹlẹ̀ yé èèyàn mi ẹ̀kọ́ ṣàmà fọ́lọ̀ wá lórí follow family ẹ̀ máa rí oríṣiríṣi àrà tá a máa ń dá ní rere ẹ̀kọ́ ṣàmà follow wá so ìkànnì lélẹ̀ I don't think this one is not your own no mo ti fi síná so ẹ̀yin tẹ́ bá sì bá wa like lórí follow ẹ bá wa like o bá wa share bá wa comment síbẹ̀ so ó dẹ̀ wọlé náà ìwọ wà lákọ tó náà lè ṣàkọ. Ó ti wà too fancy. Yóò bá fẹ́ wọlé àwọ̀wọ́ mi. So Tèmi wá dà. Wọ́n ń bọ̀ wá ṣe mọ́ lóun fẹ́ ra kan. So ìkan lélẹ̀ náà. Ṣé tèmi ni? Size 7 lélẹ̀. So 7 just for fashion tó bá ti bó náà láti size kan. Tó bá ti bó ó ṣe kínní. So I think this one is size 7. Oh yeah, yeah. Ewé ṣó wọlé. Ó máa ń le láti bọ́ o. Ó ní mo ní irú ẹ̀ náà. Okay, so this is it. Tèmi yẹ. Wọ́n dẹ̀ ló mọ̀ tó bá yọ wọ́n. Tó bá níyà wọ́n ló mọ̀ tó kàn mí mọ̀. Ó ní. Wọ́n ló níyàn. Thank you. So blue lele. Wow. See. Is that my Kí lẹ ń pè náà? Case. Phone case. Phone case. Orí wọn ráwọn jọ mọ́ blẹ́sẹ̀ gbé wà pàtó tó sókè. Phone case lele. Ọlọ́wọ́ mi I'm recording o. You should make. See, phone case lele, I don't go fine. I bought it maybe it's 10 or 15 I don't even know. But quality one. Ẹ̀yin tẹ́ bá wo follow family birthday tá ṣe fún ẹ rí pé something like this. Na get fún wọn tó bìnrin. No, kò ṣe yọ o. You can open. No, eléyìí ò ṣe yọ lọ́rùn mi. Okay, ó kàn lè ṣe báyìí. See butterfly now. Oh yeah, nah, go biz girl. Mommy, look, you can do like this. Go biz girl. So, olele. Yeah, what's it?
Ẹ̀rí jáde This is àwọn. my own. That's for me, Joe. You already have your Ṣúra own. mi kìíní tí mo rà ẹ́ nílé. Mine is So- pretty. Okay. So òun lélẹ̀. Then tẹ bá fẹ́ ra mo ti gbà kí n bá gẹ̀ẹ́sì eléyìí something to cover this Screen protector. screen protector. So ó wà bẹ́ẹ̀ náà ẹ máa rí mẹ́ta èlò nínú bóyá €5 àbí €3 I don't even know. So òun lélẹ̀ báyìí. The also bright and the So See, it's the same thing that you guys own. and na like ọlọ́run mi One is It's pretty. my own is better. nǹkan kan náà ni kò sí yàtọ̀ the same price ni ẹ ti rí bẹ́yẹn ẹ bó ṣe fine ó yà nà check it out yọ kíní ojú ẹ ẹ rí ṣe fine ó máa yọ Kini ya ma fi mi si. bọ̀ yọ kò jẹ́ kó fine dáadáa. Ah, tó bá tún jábọ́ ńkọ́. Hmm, Oh, ah. wow! Like a brand new phone. just dey play o dey play so mi ò fẹ́ kí fídíò wa yìí gun ẹ ti rí bẹ́yẹn so tàwọn àǹtí lélẹ̀ ọlọ́run mi lélẹ̀ dín ní àwọn pinky so tọ̀dọ̀ tẹ̀ lélẹ̀ Blackpink. so òun lélẹ̀ ẹ ti rí. the same Which one do you thing think náà. is better? The two is better. Which one Take. is better? My The two is own. better. Mine. So this is Which it. one would you pick? Team 1 or Team 2? Correct in the Anyone. You're comments. blocking my way. Team 1 or Team 2? Àwọn ti rí ẹ ṣe gbà ọsàn lè nu ọmọ grammy. Eh? They Whenever. win, they don bring am o. Ehun lára na 600. Nothing for the floor. Precious eléyìí ẹ máa ma nu lẹ́lẹ̀. Ilé ìṣẹ́ máa fọṣẹ sílẹ̀ lẹ́yìn. Ní Okay. ó fún ẹ̀yẹ ó tún ní saint tó fún ọlọ́run mi máa ń disturb rẹ̀ tọ́jú mi. Mo dìde ìrà tó pọ̀ nítorí mo ti kọ́ nǹkan tó jẹ́ kí ìrà tó pọ̀ ni mo ti rà tẹ́lẹ̀. Mommy, that's not to ring. It's so pretty. Let me see. Ah, can you hear me, lady? Mo mọ̀. Let me. Oh, sit here, fine. Smell. Ọlọ́run mi stop. Ẹ má dà lóṣù nígbà tó Why fẹ́ did fi I fi talk? bójú wọn bẹ̀yẹn ni ẹni pé fún ìdájọ́ Yeah. ó wà òkè bó ṣe wá yìí ẹ lè fi sínú wọn pé like saint ẹ ọṣẹ ni o ọṣẹ ni wọ́n ṣe wáyé Ó máa ẹ bá melt ti fi nínú sómi ó máa omi. melt Ó máa melt by pátá ni ó máa dissolve so nínú ẹ̀. àti gbọ́ so bó ṣe wá àwọn tó wà wà polówó àwọn tá à ṣe fídíò yìí pọ̀ àwọn underground ó yá kúrò ó yá àwọn behind the camera so òun lélẹ̀ bó ṣe wáyé ẹ lè fi sínú wardrobe yín tẹ bá fẹ́ fi síbẹ̀ òkè yà ẹ lọ fi sínú wardrobe yín ó máa scent fine so torí pé mo ti rà á tẹ́lẹ̀ so torí ẹ̀ ló fi wá jẹ́ kí n two hundred so ilé that is 600 pieces bó ṣe wà yìí ẹ bá ti fi méjì ọyẹ kan sínú kíní tẹ fi ń fọ tẹ fi ń mọ̀pù lẹ́lẹ̀ ọ̀ ẹ fẹ́ nu kitchen ẹ fẹ́ nu wardrobe yín ẹ fẹ́ nu everything ẹ fẹ́ nu kitchen cabinet Máa fi sínú everything omi. very fine gbà ẹ lọ fi sínú wardrobe yín aṣọ yín One for you. Giddy. ẹ tún lè fi sílẹ̀ lẹ̀ ẹ tún lè fi sí ẹ wá gbà ó ẹ tún lè fi sí ilẹ̀ lẹ̀ yàrá yín náà ẹ lè fi sílẹ̀ lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bed saint Ẹ fẹ́ one lò dìde. no ẹyọ kọ̀ọ̀kan sẹ́gbẹ̀ẹ́ each bed ẹnì kọ̀ọ̀kan ó ti tán bẹ́ẹ̀ yẹn no so You have one for your room and one for your wardrobe here. kò wá fi sábẹ́ pílò ẹ̀ jẹ́ lè fi sínú pílò yín náà inú pílò kéèsì yẹn kọ̀ ẹ kàn fi pílò ẹ̀ or kẹ́ fi no don't put it under your pillow just put it in one side of your bed so this is of them pieces so just ma Jasmine ni màá mú sílẹ̀. Jasmine àwọn ọkùnrin náà ni wọ́n pè. so pin lele fún wave on ni I see that. wave on ọba tó kò fẹ́ ṣí o Bẹ́ẹ̀ kì í ṣe. má wọrí $1 nǹkan wà o Kí lè bẹ́ẹ̀ kí n rà wá lọ sí? wà ní $1 búrẹ́dì wa so Ṣé ní KFC Carrefour? no wọ́n rà ti Carrefour ibi báyìí lọ mú list láti máa sọ fún ẹ ti rí òun lélẹ̀ fún nail fún wave on tó máa fi hold dummy yẹn so then needle tó máa fi máa ran lélẹ̀ but needle yìí wá kéré o anyway ṣá so this is it just ọgbọ́n yìí tẹ́ bá fẹ́ ra wave on just contact me just dey play arábìnrin mi fẹ́ kí fídíò yìí go but unfortunately ó padà gùn so ìfìlà ẹ̀kejì lélẹ̀ ké ríǹgì kan lélẹ̀ náà Ṣé tèmi náà nìyẹn? náà tètè kọ́ Oh wow. Àwọn ríǹgì yìí. Ṣé Just- good gan-an tèmi ni? just for fashion I have real gold. it's not really good though no òótọ́ ni sí mi ò fẹ́ fake life láyé tèmi so it's not really good just ordinary good 18 karat so according to bó ṣe wà nínú ibẹ̀ yẹn tẹ́ bá ń ra nǹkan Temu ẹ máa rí 18 karat kíní kan karat kíní kan korot so
òun lélẹ̀. Oh, mi kiri. No, hold me shake it in. Ìkan tún lélẹ̀ náà. Ẹ má yẹ kọ́ fún mi nínú ẹ̀. No, ó lè yẹn ṣe tọ́jú. Wọ́n ṣe tọ́jú ẹ̀ náà, just for fashion. So, mi náà fẹ́ lò fún fashion. No, another one lélẹ̀. So, Màá ní méjì nínú both of my hands. Méjì mi báyìí, méjì mi báyìí. I need Ma, a finger fine. to bring ilé fast fine, ilé fine. Èwo ṣé ìtàn ni? Ilé náà fine. No, mi lè fún ẹ, tọ́wọ́ yẹn náà mo ti lè fún ẹ. Eléyìí níbi tí wedding ring lélẹ̀ fẹ́ rí. So, I cannot give you this one. Ìdíwọ́ ti fún ẹ náà lórí ìta. Ìwọ́n tún lélẹ̀. Ṣé nìyẹn? Chain lélẹ̀. Chain lè bóyá 20 kìíní kan carat. Bọ́n ṣe máa kọ́ síbẹ̀ nìyẹn, ẹ má sọ pé kìíní kan. So, nǹkan tí mo rí mo ṣe. 20 kìíní kan carat gold lélẹ̀. Oh wow! Ẹ mọ̀ ẹ̀kan fún mi náà mo ní necklace kankan mọ́. Òun lélẹ̀ 20 kìíní kan carat, 24 carat kìíní kan carat. Ẹ̀yin tẹ́ bá ra nǹkan Temu ẹ ti mọ̀, ẹ ti rí. Òun lélẹ̀. One is literally better than everybody's own. Kìíní kan carat, kìíní kan kúrú. Let me see your own again, wait. Òun lélẹ̀. I'm just kidding. I'm just kidding. So, well, normally me ra fún ẹ, mo ra fún ẹsẹ̀ mi ni o. Yay! It's for me. So this another one. I think I bought 3. So this one, I give her 1. So mi pé kíní mẹ́rin mo rà nìyẹn o. Kí Who's me? Okay, kí ni napkin yẹn? Tissue paper tó pinnu lè. Ríkà so set mẹ́ta lélẹ̀, so ìkan lélẹ̀ náà. Ohun tó ní 1, 2, 3, 4, 5. Gonna be that. Okay. So 5 ló wà nílé náà. So that is So tiny. 20. Yeah. So tẹ́ bá ti fẹ́ nu table, eléyìí ẹ bá ti fomi díẹ̀ sí ẹ fi nu nǹkan tẹ́ bẹ́ẹ̀ fi nu, okay? Ẹ lọ fi sínú kitchen á lè fọ̀. A fi machine yẹn fọ̀. So òun lélẹ̀, no more tissue paper. Olúwo gbọ́dọ̀ máa waste owó máa ra tissue paper. Tissue paper ẹyọ kan mi kò kí ń lo ọ̀sẹ̀ pẹ́ dẹ̀ máa ra mi €3 something. Èló ni €3 something in our area. So ẹ má bínú guys, video yìí fẹ́ gùn díẹ̀. Normal. Ọ̀nà àwọn kan ló lọ́mọ àwọn. Hello, gbogbo data àwọn tán àbí. Let me check. What is inside this one? Let me see. Ọlọ́run mi, wọ́n ti stop mi orí ìkọ́jú lọ́wọ́. Okay. Phone stand alele. No, phone stand akọ. Camera jade. No, ó kọ́ o. Fún wave on. Wave on. Okay, fún kí ni orí yẹn, fún kí ni dummy yẹn. Ó dà pé wo bẹ̀rẹ̀ wo bíbà ló dà pé kíní yẹn wà bẹ́ẹ̀ bá mi wò náà. Kò sí ń bí o. Kò sí mẹ́ orí bèbí yẹn. Ó wà ń bẹ̀ yẹn ní wardrobe kékeré bẹ̀ yẹn. So ewo ìṣẹ̀lẹ̀ ti yọ. Is it good? Okay. Daddy. Is it good? Me too. Yay! So wait. Fún eléyìí. Ó máa yẹ kó gùn kẹ́. Yé ẹgbàá ní ẹ̀dájà. Guys, this one order for ewé. Stand kìíní orí bèbí náà ò ṣe tripod. Ẹ̀wà ó yẹ kó gùn jù báyìí lọ náà tí mo rà gùn náà. Àfikún ya wá sókè. Ọ̀dà ni kò wá sókè wá dáa. Torí tí mo rà ga ó gùn. Gúngùn mo rà náà. Àti mi mọ iye sẹ̀ntímítà tí mo rà ni. Ilé nǹkan. No, kí ni orí ọ̀lẹ́ ló gbọ́dọ̀ ó máa stand sílẹ̀ tó yẹ pé máa kàn nọ̀rọ̀ sí díẹ̀ ni. What another person I get lílé yìí o. Ó gbọ́dọ̀ gùn jù bẹ́ẹ̀ lọ if not carton ìlélẹ̀. Kò tí ì létí lálẹ́ nǹkan kò tí ì létí. Ẹ̀yin ara kó gbogbo kíní ẹ̀sìn náà ẹ̀ kò tí ì pẹ́ jù òun lélẹ̀. So orí bèbí ló máa wà ní ibẹ̀. Ó yẹ kó gùn ẹ̀ ó yẹ kó gùn sókè. So summer is coming, oh. Summer is coming, oh, oh. So eléyìí fún block. Okay, fún eyes. Èèyàn lè fi anything, èèyàn lè fi ṣe anything. Eyes, ètèrè. Èèyàn lè fi ṣe tea, èèyàn lè fi ṣe smoothie, èèyàn lè fi ṣe anything. So mi fẹ́ tẹ bá rí freezer yìí mi fẹ́ ra ẹtìmọ̀ block tó máa wà níbí tó máa jáde fúnra rẹ̀ mi ò fẹ́. Ẹ̀wọ̀n nǹkan tó lè ṣe. Chinese lélẹ́yìí o. Tálẹ̀ ọmọ tẹ̀lé. So olélẹ̀
so wà á lọ Ìyẹn ṣan kàn ó tẹ̀ tóbi máa da gan kíní yẹn púpọ̀ sínú. no òun lélẹ̀ Ìyẹn máa da kíní yẹn sínú náà ni. kí ló ń dà Ìyẹn máa tí wọ́n fẹ́ àìsí nǹkan yẹn máa dà sínú ẹ̀. no mi àìsí ò lẹ́yìn omi nìkan Ẹ̀kọ́ tí mo sọ náà ni tí wọ́n fẹ́ dà kíní nǹkan yẹn sínú ẹ̀. kíní yẹn ni wọ́n sọ so bó ṣe wà ní ìsìn kò ga jù báyọ̀ lọ dáàdì wow ẹ máa ń pọ́ọ̀kì padà fẹ́rẹ̀ lọ́ bá ń fi sálọ́ tèbù lẹ̀ ẹ àmàdà padà kò wúlò orí tó máa stand báyìí tí màá nọ́ọ̀rù ni mo fẹ́ tẹ́lẹ̀ Lókè tí àwọn ṣe báyìí sí. so eléyìí a máa rọ mi sí so tẹ́ bá ti wá rọ mi tó bá ti block tán ẹ wá fà báyìí ẹ wá block yẹn á máa jáde so wọn nílé so bó ṣe máa rí lélẹ̀ ìwà mọ ṣé máa fà sókè náà tó bá ti fà báyìí làwọn block yẹn máa jábọ́ àbí so wọ́n máa rọ mi sí báyìí àbí yà wọ́n ṣe máa rọ mi sí Ìyẹn lè fi ṣe anything. but tó bá téèyàn bá fẹ́ jẹ́ kó neat omi lèèyàn máa rọ sí because kò ṣeé fọ̀ kíní yìí ò ṣeé fọ̀ yes now so kò ṣeé ṣí kò ṣeé fọ̀ Kò ṣe ń ṣe ìwọ̀n kọ́ ni mo fẹ́ ṣe yìí. kò ṣeé ṣí sẹ́ẹ̀ ó kàn dàbí kó fẹ́ ṣí ni kò ṣeé ṣí so a máa rọ mi sínú ẹ̀gbà lọ́sàn-án kó rọ mi sínú ẹ̀wà ok ó dà wọ́n lè pọ̀pọ̀ ìgbà tán kó rọ mi sínú ẹ̀wà wá sínú freezer tó sọ́mà nìyẹn ó ti rí tó bá ti rọ mi sínú tó bá ti rọ mi sínú ẹ̀wà wò wá fọwọ́ tẹ̀ wàá tẹ̀ omi yá lè dé inú gbogbo ẹ̀ so òun lè ẹ má bínú fídíò wa lọ pẹ́ ó lọ gùn dájú ẹ máa ń páàkì ẹ̀ padà ẹ̀ dáhùn ó ti kéré jù kò wúlò. So, eléyìí fún bedroom máa gbé sí ibi bedroom báyìí so eléyìí. Wọ́n ní eléyìí fún bedroom ọ̀dọ́ wọn sálẹ̀ so ó lọ tún kù kí ẹ máa pàǹtí ní ìpadà sáré. Mo ṣáà kó mo ra méjì kìíní so méjì ilé ẹ̀yọ kan mo ṣe rí o ìlera mẹ́ta ẹ̀wọ́n nílé. Ok fún ẹsẹ̀ nílé yìí ok ilé fún ẹsẹ̀ ẹ jẹ́ kí ìyẹ̀wò náà bóyá ma size. So this one is for leg. It's for leg, you. So lele, on the ramen si bẹ́ẹ̀ yẹn, so then we put it inside the freezer. Only one side freezer, one side fridge. So so glue ele on fi ń lẹ bàtà. I love my phone. Shiny. Eléyìí on fi ń lẹ bàtà ni ele ẹ máa bàtà kan tó bá kàn máa ṣe yamayama tó jẹ́ pé máa fẹ́ nídìí kẹwọ́ bàtà yẹn jáde tó kàn wá lọ fọ́kọ̀. Wọ́n ní kí ló fẹ́ kí lọ́rọ̀ rẹ̀ kí ni? Kí ló wà lólé ẹ̀kọ́ búrẹ́dì náà. So this one no see am this one na pint this one na pint too. Ẹ̀wọ̀n fún mi. Ẹ̀wọ̀n fún fúnlẹ̀ and it's not for children. So guys ẹ̀yin dábàá tí bá wa like tó lówó tẹ́ comment kí lẹ́yìn dúró dé ẹ bá wa like náà. Ṣe lè fún rọ́ọ̀gì sí yàrá mi. No, bedroom one. So I bought 3 of this chain, then I give Precious one. Let me see what is inside this one as well. Okay, this one is another clothes. Is it for swimming? No, it's not for swimming. It's So not for swimming. this one, if you know, you know. Only If you know, If you don't know, now you sabi. If you know, you know. Only Aṣọ tèmi ń kọ́ ọ. that's one number tó wà níbí. You want to know? So méjì mo ṣàlùkò méjì lè mọ́ra. So this is the second one, and this one
for the eyebrow. So ibi ẹ̀rí pé àwọn tán ní rojú ẹ̀rí pé kò dim dada so tẹ́wá ti fi sí bẹ́ẹ̀ yẹn á dip ẹ̀ kàn ṣì kúrò píún. So if I want to do it, maybe I will let you guys know. So this is it. So I think it's finished. So guys, subscribe. What are you waiting for? Ever like, ever share, ever comment, lórí follow family. And títí tá tún máa pàdé. See you next time. Ó dàbọ̀.